tẹ bá blame wọn pẹ̀lú ìwà tó wù yẹn ayé yín ò ní da tọmọtọmọ ẹ̀ ní ṣoríire ẹ̀ ní jẹ́yàn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ bá blame K1 pẹ̀lú nǹkan yẹn ojú àti ìbáṣepọ̀ lórí burúkú alábòsí pọ̀ nínú yín ẹ̀ ṣe ojú yín kọ́ ni Suleiman Farouk ṣe ń sọ̀rọ̀ sọ́ni of Ifẹ̀ ṣàkàṣàkà ṣó lè sọ̀rọ̀ sí Sùlù Gàmbàrí bó lè sọ̀rọ̀ sọ́ni of Ifẹ̀ lórí àsìkò ń bọ̀ tá a ṣe máa fòkò òkúta fọ́ra wa lórí níbi tẹ́ ń bá ọ̀rọ̀ yìí lọ. Mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ àmọ́ mo rí brọ́dà wa kan sì tán jáde tán ń sọ̀rọ̀ ibẹ̀ náà ni màá ti mú ọ̀rọ̀ mi fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ bàbá yìí. Àmúralé lẹ́ẹ̀kan sí ẹ̀yà fà àwọn olówó tí a máa fún yín níwájú àwọn àbá mo wá wò sí àwọn bí ìbá ti pé nǹkan dálẹ̀ ẹ̀yìn àbá àtàbá ń dògbò. Sọ́ọ̀sọ̀ kan tí ò dáa ni. Wàdúrà ìdí ọmọ tó bá rà bá pé ẹ má ṣe wá àti fún wa torí ká lè nà yín lówó. Ọ̀nà kọ́mídé kọ́mí owó tó bá máa ṣe fọ́n ní kálukú. Kọ́mọ̀ pé owó yẹn ò jẹ́ kankan lówó. Ọ̀nà Amẹ́ríkà owó ló kó wa. Ó ṣe kọ́ ní kọ́mọ̀ bọ̀ lásán. Ẹ ṣe lọ fi iṣẹ́ àfà yìí ṣiṣẹ́. Ẹ̀yin ogún ni wọ́n mú nítorí àwọn àjíwájú ṣe tó ṣeré fún Amẹ́ríkà 20 wọ́n jẹ́ ni wọn. Wípé mo lè àwọn ọmọ onílù $100 $100 lẹ́nu náà pàtó fèrè 20 ni wọ́n kó pépà mi lọ́wọ́ mi nulẹ̀. Wọ́n wá déwájú àwọn àfà. Ó dùn mí jẹ́ pé ibi sáfẹ́ kó. Ìyẹn wá tó alágbé wá tó wájú wa sọ pé ẹ má ṣe. Ìgbà tẹ́ ẹ̀ mọ̀ pa alágbé ni kí ló ń tẹ̀ ìjókòó lé yín. Ẹ ti síwín ẹ ti ya wùrù. Olù. Mo ti wá sọ fún àdìsúkú náà ọ̀rẹ́ mi lánàá dídábí. Mo ti sọ fún àdìsúkú náà ọ̀rẹ́ mi ní ìjà ń bọ̀. Àmọ́lẹ́ láàrin ìrìn wọn kan. Ẹ lọ kọ́ṣẹ́ káfíńtà. Ẹ lọ kọ́ṣẹ́ káfíńtà. Ẹ lọ kọ́ṣẹ́ bíríkìlà. Ìgbà tẹ́ ẹ̀ mọ̀ pa alágbé ni kílẹ̀ wá délé rẹ̀. Ẹ̀yin aláìní tìjú olè wọ̀nyí. Ẹ kó sì dànù. Ṣé rí ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá blame King Wasiu Ayinde pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn orí yín ti dàrú ẹ ti ya wèrè ni ṣẹlẹ̀ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá blame King Wasiu Ayinde Marshal ọmọ wọn nílùú Ìjẹ̀bú ọmọ ọkọ tí kì í ṣe ọmọ àlè tẹ́ bá blame wọn pẹ̀lú ìwà tó wù yẹn ayé yín ò ní da tọmọtọmọ ẹ̀ ní ṣoríire ẹ̀ ní jẹ́yàn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá blame K1 pẹ̀lú nǹkan yẹn ojú àti ìbáṣepọ̀ lórí burúkú alábòsí pọ̀ nínú yín ẹ̀ ṣe ojú yín kọ́ ni Suleiman Farouk ṣe ń sọ̀rọ̀ sọ́ni of Ifẹ̀ ṣàkàṣàkà ṣó lè sọ̀rọ̀ sí Sùlù Gàmbàrí bó lè sọ̀rọ̀ sọ́ni of Ifẹ̀ abẹ́ ti gbàgbé ẹ wá wo àwa ọmọ Yorùbá ẹ wá wò wá bí ó di pé ká mọ́ sọ̀rọ̀ tẹ́yìn bá ti bẹ̀rẹ̀ sí wùwà wèrè ìgbà tẹ́ ṣíṣí ń jẹ légbò ẹ rí o elégbò wá jẹ ṣíṣí ẹlòmíì mo rí àwọn póòsì kan tí mo dẹ̀ mọ̀ pa àwọn ọmọ Yorùbá lè lórí yín ti dàrú ẹ ti ya wèrè so ẹ fẹ́ kọ́ máa bú bàbá mi lójú mi kẹrẹ̀ déwájú mi kí n máa fọwọ́ ra yín lórí àsìkò ń bọ̀ tá a ṣe máa fòkò òkúta fọ́ra wa lórí níbi tẹ́ ń bá ọ̀rọ̀ yìí lọ ẹ bọ́dà ẹ pera yín láàfà lóòótọ́ àmọ̀ pọ̀pọ̀lọpọ̀ yóò ń ṣọmọ Yorùbá kí ló dé tẹ́ ẹ̀ máa lọ máa gba némì ní Saudi Arabia tẹ́ ti mú Kúránì wá kí ló dé tẹ́ ẹ̀ máa gba ìsọmọ lórúkọ òkú àgbà kí ló dé tẹ́ ẹ̀ lọ máa gbà ní Saudi Arabia ti yẹ pé àwa Yorùbá tá a dá àyẹn náà lẹ́ ń dà láàmú bẹ́ẹ̀ bá bọ́ síta ẹ̀ nìyẹn Yorùbá ẹlẹ́bọ ni o igbá kan ni o ẹ ti gbàgbé ìgbà tí King Wasiu Ayinde tó wọ tó joyè kan ẹ mọ̀kan táwọn àfáàfin wọn sọ ni ẹ mọ̀kan tó bọ́ síta tó ń sọ ni ó sì wá jẹ́ pé ní ẹlẹ́bọ lẹ́nu alábòsí ni yín ìkà ni olè ni aláìnítìjú ni tó bá jẹ́ àfà kí ni ìtumọ̀ àfà olùkọ́ ni àfà the meaning of àfà is a teacher you are a teacher àbí torí ìgbà àfà tẹ̀ ń pọ́nlé tẹ̀ orúkọ àfà yẹn lárábìkì ni teacher ni àjọ kéwú náà ni àjọ mọ̀ ń pa ẹ̀ ni teacher ni olùkọ́ ni ẹ́ tó bá ń pè é láàfà olùkọ́ ni ẹ́ kí ló dé tó wà lè níṣẹ́ ọwọ́ mi mọ́ kí ló dé ṣé dandan ni kó lọ gbowó lọ́wọ́ ẹlẹ́bọ ni ṣé gbogbo dandan ni kó súnmọ́ ẹlẹ́bọ kó lọ gbowó lọ́wọ́ ẹ̀ ni ẹ̀yin lẹ́ ń bú ẹlẹ́bọ ẹ̀yin dẹ̀ lẹ́yìn ọgbà yí wọn ká abẹ́ ẹlẹ́bọ náà lẹ́ ti ń jẹ
tí ẹlẹ́bọ̀ ò bá ti wá fún yín ló wá di wàhálà ìgbà kan ni o egogo bàbá ṣẹ́sùn ni o ẹ̀yin náà lẹ́ ń polè kó wájà ẹ̀yin lẹ́ ń polóko kó wá mú bẹ́yìn àfáà bá máa jáde tán sí ẹfẹ́ tó sùn rí pẹ́ lẹ́bọ ni kíní kan ni tó bá bọ̀ tó bá ti dibi tówó ti máa yọ ẹ̀yin náà láti kọ́kọ́ bá ń bẹ̀ kí ló ṣe yín olórí burúkú kan nínú wọn kọ́ ló ń pè ọ́ ní ọ̀rọ̀ tó ń sọ pé ẹranko lọ ní ọ̀fífẹ́ gbogbo yín tẹ́ blame Wàsíù Àyìndé ẹ̀rí fídíò yẹn àbí kì í ṣe Wàsíù Àyìndé náà fẹ́ fọgbọ́n bájà Yorùbá lápapọ̀ ní ìpàṣẹ tó fi nà yálé nì bó ṣe ń pe kiri nìyẹn wọ́n pin dọ́dọ̀ Sunday Igboho àwọn the same àwọn èèyàn náà ló tún bá ṣọ̀rẹ́ wọ́n pin dọ́dọ̀ kódà wọ́n pe kiri ní òun náà pín lọ́dọ̀ Wàsíù Àyìndé lé ní ọdún bọ̀ kàn wọ́n náà lọ́la nígbà tó máa sọ fún ẹ pé lè bá ba ẹ̀wò tó jókòó sí ara ẹ máa balẹ̀ wọ̀ àwọn eléyìí máa jáde wọ́n máa nẹ́bọ̀ ò dáa tẹ́lẹ́bọ̀ bá ti wá mẹ́ṣe ikọ̀ àwọn náà lẹ́tún máa kọ́ bá ẹnì kan ṣoṣo tó wà recognize nínú àwọn àfáà tó lọ́dọ̀ Wàsíù Àyìndé bàbá Akéwùgbà Gold ni torí kí ni bàbá Akéwùgbà Gold ò kí fẹnu wa rọ́ọ̀f wọn kì í fẹnu já wáyà ara bàbá yẹn máa sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tó bá ṣe aṣọ nǹkan tó dùn wá dẹ̀ kúrò lórí ẹ̀ gbogbo àwọn àfáà oníkíjìpá ní kí kéwà apologize oníkíjìpá fún ara ẹ̀ kó lọ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ ẹnu ẹ̀ tó fi wá rọ́ọ̀fù yẹn kó lọ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ pé kí bàbá má bínú tí ò bá ṣe bẹ́ẹ̀ tó bá pọ́n mi lé ni màá pọ́n ilé tó bá pọ́n mi lé mi ní pọ́n ilé wa dẹni yẹ̀yẹ́ wájú mi ni kò sí nǹkan tó fẹ́ gbèrú tó bá fẹ́ ṣe gàlégàlé wà lè ṣe gàlégàlé Saudi Arabia kì í ṣe ilẹ̀ Yorùbá ń bí ẹ wá rò pé kó wá rí díjì ọmọ ọkọ Yorùbá kan kó wá gbọ́ pé ń bú bàbá lákúbàbá òun kó wá rí ẹ kó wá dunnú sí ẹ sọ pé Wàsíù Àyìndé show attitude mo like attitude yẹn fún wọn òpònú tó bá mọ̀ pé nǹkan tó ṣe right torí pé ó jẹ́ dìdìrìn náà ṣe gbalé bàbá ẹ mọ́ ẹ lọ́wọ́ tán torí pé wọ́n ponú ni tó bá tiẹ̀ ní word to speak your reaction is matter pé no nǹkan tẹ́ ṣe fún mi yóò dùn mọ́ mi nínú àmọ́ àsìkò ọ̀rọ̀ ò tí ì tó àsìkò ọ̀rọ̀ tó ní kí n Wàsíù Àyìndé sọ yẹn kí ló dé tẹ́ lọ ganu sílé ẹ̀ kí ló dé tẹ́ lọ ganu sílé ẹ̀ kí ló dé tẹ́ lọ ganu sílé wọn ṣé bẹ́ẹ̀ lòkú ti kú ni ṣé òkú tó kú ò nílé ni kò nílé ọkọ ni ṣé òkú tó kú ṣé kí Wàsíù Àyìndé ní first born òkú tó kú ni ẹ̀ ṣe lọlé first born gẹ́gẹ́ bí kí Wàsíù Àyìndé ṣe sọ ẹ wá bọ́ta wá sọ̀rọ̀ rádaràdà gẹ́ ẹbí ẹ̀kọ́ kíní kan ní ẹbí ẹ̀kọ́ lójútì shame on you people lójútì o ẹ̀yin lẹ máa bọ́ta orin ò dá ẹ̀yin kan náà lọ máa tún rí lẹ́yìn olórin ẹ̀yin lẹ máa bọ́ta pẹ́bọ ò dá ẹ̀yin kan náà lọ máa tí bá ṣe àwọn ẹlẹ́bọ ní ẹ̀ lérò oúnjẹ jẹ láyé ebi ó pa yín kú níṣẹ́ fẹ́ jẹ Kùránì ni ó wá ti di olóyè ẹlẹ́bọ babaláwo mélòó ló gba disgrace lọ́dọ̀ King Wàsíù Àyìndé ń sìn torí pé present wọn wà recognize gẹ́gẹ́ bí ọmọ Yorùbá sọmọ Yorùbá wọn ò pè yín ẹ̀dẹ̀ ń yọjú ṣé dandan ni kẹ́ ẹ yọjú ni dandan ni kẹ́ ẹ fi yọjú yín fa wàhálà lẹ̀ ni ẹ ṣe dúró lé yín ìgbà tí bàbá tó ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ bàbá kí ló pera yìí Buhari ọmọ Musa ìgbà tó mọ̀ pé lágbé ní King Wàsíù Àyìndé òdẹ jókòó lé ẹ kó máa jẹ Quran kí ló tó jókòó lé ẹ ṣọ́pì ẹ ni wọ́n fún ẹ lówó ṣe wá dìjà tó bá mọ̀ pé lágbé ní kí ni iṣẹ́ tí wọ́n náà ń ṣe kí ló wá ṣe ń bẹ̀ yẹn nígbà tó ti tán wọ́n padà náwó fún yín náà gbogbo alárí kíní òkú tí King Saheed Òṣùpá ṣe ń gbà ẹ̀ náà wọ́n náwó fún yín náà ẹ wá di ọ̀rọ̀ yẹn sínú ó wá dìgbà ilé ìtọ́ sọ pé ẹ ganu wá ẹ wá ń bínú ẹ wá ń sọ̀rọ̀ bọ̀tẹ́ bá máa ké fáwọn ẹranko yín bíi ti yín ẹ sọ pé ọ̀rọ̀ gbọ́dọ̀ ànábì sọ pé ọ̀rọ̀ gbọ́dọ̀ dọjọ́ mẹ́ta nù rẹ ẹ ti rí dìdìrìn àwọn ọ̀dẹ̀ lókù tó ń tẹ̀lé yín tóyàn tẹ bá kéwú ẹ kéwú fápò ara yín ni dẹ̀ ẹ lọ fi ṣe nǹkan tó wà bẹ́nẹ́fìtì fúnlé ayé yín ẹ bá dá wa láàmú náà ẹ ti mọ̀ pẹ́lẹ́ bọ́ ní King Wàsíù Àyìndé náà ṣèlú ẹnu ara yín lẹ fi sọ kí lẹ wá wá lé ẹ̀ ṣe jókòó lé yín gbogbo ọmọ Yorùbá tó bá tako nǹkan tí King Wàsíù Àyìndé sọ yẹn orí ẹ ti burú dànù orí ẹ burú gidi èmi ò lẹ́jọ́ tó pọ̀ láti sọ ìwọ tó bá ti mọ̀ yín pé
ẹlẹ́bọ ò dáa fẹlẹ́bọ ọ̀lẹ̀ láyé ẹ̀wọ́n náà dúró láyé tiẹ̀ tó o bá fẹ́ kọ́ sọ̀rọ̀ sí ẹ dúró láyé tiẹ̀ má lọ máa àkáṣe ara ẹ lágídí náà ẹ wá sọ̀rọ̀ sí yàn kò reply yín ó ṣẹ̀ṣẹ̀ wá reply yín ó wá ń ta yín lára. Shame on you people.